gangan ọ̀rọ̀ yìí kò ń ṣẹlẹ̀ kíní kò ń ṣẹlẹ̀ kejì kò ń ṣẹlẹ̀ kẹta kò ń ṣẹlẹ̀ kẹrin tí mudiru Markaz tí wọ́n ti máa ń sọ̀rọ̀ Ahamod bá ń bà wípé ojú ṣe bẹ́ẹ̀ lọ kí ni mudiru fẹ́ gbà ń bẹ̀. ọ̀rọ̀ tí àwọn sọ lẹ́ẹ̀kọ́kọ́ tó bá tún mú sọ lẹ́ẹ̀kejì ó ń ṣe tàókìrì ẹ̀kọ́ nù tó bá tún sọ lẹ́ẹ̀kẹta ẹni ó tún ẹ̀ṣẹ̀ wá sọ ilé tó wọ́n sọ ìlú wọn lágbára wọ́n ní Ahamod bá ń bà ojú ṣe bẹ́ẹ̀ lọ lọ́jọ́ orí wọ́n ṣe gbé nìyẹn ó sì jù wọ́n lọ ní wìláyà ọ̀rọ̀ ẹ̀ jẹ́ ọdún mudiru lọ ó jù lọ Ahamod ti ṣe Tijani wọ́n ti ní ìzùwù mo ní ṣe Tijani ní mí wọ́n jẹ́ ó bọ́ sí mi ó jẹ́ ẹnu mudiru lọ mo ní ṣe Tijani tó bá sọ pé kò jẹ́ ẹnu mudiru lọ lọ́mọ pé wàá ṣe Tijani ẹ̀ ní ìkàkẹ́ ṣe papọ̀ mọ́ tó bá ṣe Tijani ní máa ń yà àrífù ní wákàtí. So kí ni wọ́n fi wọ́n mo sọ́dọ̀ ní kí ni mudiru fi wọ́n ṣé mudiru ka tíra ni tó jẹ́ tíra Tijani àbí tíra túkù Sufiya táwọn náà mọ̀dù bá ju ṣé rẹ̀ mọ̀ lọ. Nígbà tẹ́ ẹ̀gbọ́n tó pèsè tọ́rì. Ahamod bàbá yìí irin bẹ́ẹ̀ mọ́ pọ̀ àwọn alákòóbá ní tẹ́fẹ́ kó bá ní ẹlẹ́ni àmọ́ àgbàjá ìjẹ díẹ̀ tẹ́lẹ̀ mọ́ bí ṣe ọmọ ṣe jẹ́ tẹ́lẹ̀ mọ́ bí tẹ́lẹ̀ ṣe Tijani ṣe jẹ́. Ahamod báyìí ó dá tẹ̀ríkà ní ilé yàtọ̀ sí àwọn tẹ̀ríkà tó ti wà tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ṣe Tijani ti dé anybody tó bá dá tẹ̀ríkà ní ilé lẹ́yìn ìgbà tí ṣe Tijani ti dé ẹ sọ pé ìdè play ẹ sọ pé ó ń ṣeré kéde náírà ló ṣẹlẹ̀ sí ó sọnù nínú wìláyà ni kí ló pé ó sọnù nínú wìláyà ni tó gbé nìkan mo sọ ṣe é mọ̀ ló sọ ẹgbẹ́ wọnú Jawahir Rasaili ní page 48 nígbà tí mùlára ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé ṣé Tijani ó ní àṣẹ́kù Tijani wọ́n ní ṣé Tijani yẹn o ṣéèkù túrúkì kọ̀bláhù wọ́n ní ṣé Tijani ni ṣéèkù gbogbo tọ̀ríkà tó ti wà kí ṣé Tijani tó dé èmi nù bọ́kẹ́ dáadáa ó gbogbo ìrọ̀gbọ̀ yìí ẹ̀ máa sunkún lẹ́kọ́ mẹ́sẹ̀sán ẹ̀mọ́ kéwú eléyìí wá tu tó bá yẹ pé tí mò ń tún yàtọ̀ sí tó wà ń bẹ̀ àbí tó kọ yìí ẹ̀rẹ́ mọ́lá bá tú ẹ̀tù lábá yóò sùn yìí o. Sheikh Tijani ẹ máa múlẹ̀ ọkọ̀ kan ní o. radiyallahu anhu Jawahir Rasaili yẹn níbi àwọn àrísálà àwọn sọ́tí ẹbí ti àrísálà tù kí nìyẹn náà ẹ bá wo bí àrísálà tó wà kọ́lẹ́dọ̀ bí nǹkan kò mọ tí a wò àrísálà tù kí ni. Risalatu al-Muwaffi al-20 min al-wasaya. So al-wasaya wàsíyà inú àwàsọ́yà lórí wàsọ́yà ló bẹ̀rẹ̀ Jawahir Rasaili Tijaniya ní ọ̀kárí kò dẹ̀ nílé náà ṣé o ní Sheikh Tijani fọwọ́ ṣe kú túkù kọ̀bìláwù Sheikh Tijani ní ṣéwù gbogbo tẹ̀ríkà tó ti wà síwájú rẹ̀ ṣé ẹ̀rọ ló sọ o ètò jẹ́ lọ́bẹ̀ ní wípé ẹ̀lẹ́ ẹgbà ṣé Ibrahim gbọ́ tó mọ kéwù Ẹgbà ní onímọ̀. ẹgbà ní onímọ̀ pọ́ ní wìláyà so àwọn oníkọ́lẹ̀ léyìí ọ̀rọ̀ ṣe ìdámọ̀ ni wọ́n yóò wá kó padà sí lẹ́nu bísíláì ó ní Sheikh Tijani ní ṣéèkù tọ̀ríkà tó ti wà kó tó dé wà náà tọ̀rí kọ́ Bàdáwù. kò wá sí tọ̀ríkà ní tí ó tún wáyé mọ́ lẹ́yìn rẹ̀ níbo ni Ahamod bàbá ti rí Ahamod bàbá tó dá tọ̀ríkà ní tiẹ̀ lẹ̀ àtẹnumí tó bá jọ wọ́n sọnù sínú wìláyà ni kébì máa sì fi ló bá wọn. Gbàgbọ́ tí ṣe é sọ ó ní wà Sheikh Tijani tọ̀ríkù Ilà ìdá oríṣẹ́ Tijani yẹn ojú ọ̀nà rẹ̀ yóò máa lọ títí táyé òfin parẹ́ ìkànnù nínú ẹsẹ̀ díwáàdù ṣe wọ́n ní wọ̀yá sáàkù náà ajálẹ̀ ká tí mi kú ńlá tọ́ kí wọ̀yá sáàkù náà ajálẹ̀ ká tí mi kú ńlá tọ́ra yéké. ṣé ọjọ́ Tijani yìí iná mi pẹ̀lú kátìmù láwọn ìyá yìí gẹ́gẹ́ nu bí ṣe jẹ́ kátìmù láwọn ìyá yìí káàdébìjà kátìmù láwọn ìyá yìí lẹ́yìn ànábì
ànábì kan ò gbọdọ̀ lóun fẹ́ mú ìsìláàmù mi ẹ̀sìn mi wá àbí ṣe òfin mi wá. Bẹ́ẹ̀ nínú adúlù wìláyà wàhálì kan ò gbọdọ̀ ní òun fẹ́ mú tẹ̀ríkà mi wá kò bọ́ sínú. Ó fi ṣe tí a ní ká símù fún àwọn olùyàwó. Ọ̀rọ̀ nípa kàtìmíyà ṣe tìjà ní ọ̀tọ̀ láyé yẹn. Ọ̀dọ̀ yìí ni mo kan ẹ̀yin ọmọ kéèkéé tẹ́ ẹ̀mọ̀ kan tẹ́ ẹ̀tẹ̀ mo fẹ́ lábẹ́ kọ́kọ́ kákọ̀jọ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀. Káṣẹ̀ mú òun ìfẹ́ yà. Ọ̀tọ̀ ní kàtìmíyà ṣe tìjà ní. Wọ́n tún wọ́n gbọ́n mi ṣe tìjà so níbo ni Ahamod bàbá. Ahamod bàbá ní pẹ̀ka tí wọ́n rìn tẹ́lẹ̀ tó jẹ́ kan kàtìmíyà. Lẹ́yìn ló dá títí ẹ̀ lẹ́gbẹ́ gbé nítorí kẹ́tò bẹ̀rẹ̀ gidi yà. Lẹ́gbẹ́ ayé tẹ́lá wo àwọn ọmọlẹ́kẹ́ wọn ní rí jàmọ́lù ra wọn. Inú àsìláàdì náà ti rìn. Wọ́n lè ti tilẹ̀kùn ẹ̀ kò à ń sọ nípa ẹgbẹ́ ṣe rẹ̀ bọ̀ kẹ́lá sáláfì kan ní nípa ògùn. Àwọn èèyàn mọ̀lú làwọn ọ̀tá àmẹ́bí làwọn ọmọ náà ní sáláfì. Ẹni tẹ́ pé ayé tẹ́ da wìláyà gbọ́ ẹlẹ́gbẹ́ apẹ́ṣẹ́ rẹ̀ ọmọ kéw. Ẹ̀rọ àwọn ọmọ kéw ó dá nínú ìka àmọ́ inú tí a rẹ̀ láǹkàjá ẹ wá bá wa tú tó bá yàtọ̀ sí táà tú. Ìkànnì. Wàyà ń sàkúnná jù. So, àwọn nípa Abba nìyẹn. So, ètò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gbẹ́ṣọ́ wá ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Òun wá ní sẹ́yìnbù fẹ́ dà ṣé òtìjà ní ló ní sọ̀rọ̀ rẹ̀. الفائدة والناس في غاية ما يكونون من أن الشدة والذكر. Ó jẹ́ ní tó bá jẹ́ gbogbo àwọn èèyàn wà nínú àìmọ̀kan àti ìfúnpinpin ayé. Òun ní wàá mú ìfáníà wá. So, tún wá gbọ́ kí n tún fún yín jẹ. Ṣé bẹ́ẹ̀ mọ̀ ní ayatul aqtabu bidayatu ashabil khatmi tijani. Ṣùgbọ́n ṣọ́nà kútùbí tọ́pọ̀. Ibi tí ogun wọn tó bá lẹ ibi tẹ́mi wọ́n pín sí tàn lè. Dáàmà mú díẹ̀. Ibi tẹ́mi wọ́n pín sí tàn lè tẹ̀síwájú mọ́. Bí ti bí ìdòṣèlè tẹ̀síwájú mọ́ nígbà tó wà kànẹ́bí lọ tó ló wọ́n parẹ́ òun. Ibi táwọn parí ìrìnàjò sí òun ibẹ̀ ní ọmọ ìṣẹ́lẹ̀ kí ó ṣe àti ẹgbẹ́ ìrìnàjò. Ọ̀bìnrin wa bá àdẹ́gùn. Àwọn tí ṣe bẹ́ẹ̀ mọ́lẹ̀ sọ nípa ṣé òtìjà ní wípé fàwọn ṣẹ́kù tọ̀rí túnkù fọ́bùlà wù ẹ̀rí ẹ̀wà nínú àwọn ṣé òtìjà ní èké. Tí ṣe òtìjà ní ń jọ́kọ́ sọ̀rọ̀ yóò ní kọ́ lọ pé Muhammadu Gali wá ni. Wọ́n ní ayé Muhammadu Gali. Àjá nígbà tí ṣe ọkà Muhammadu Gali dé tí ó ní ya Gali Isra. Kọ̀dà máa yá ata ni ana ukhbati jami'a awliya illahi min laduni Adama ila an nufika fi suri. Wọ́n ní orí èmi ṣé òtìjà ní gìgísẹ̀ ní bẹ lórí gbogbo èjìká gbogbo àwọn ilé ọlọ́run. Nínú ẹ̀dùn ní Ádámù, gbogbo wà ní ìtọ́wà lẹ́sùn Ádámù táyọ̀ fi parẹ́ èmi ni ọ̀gá gbogbo wọn. Wọ́n mọ̀ ní bá tẹ̀gbẹ́ ìwọ̀n ṣe tí a ní. Àgáhùnsà, ṣe àátún fi hálẹ̀ ti ṣùkú wọ́n jẹ́sìbì. Ṣé àgùnlà ṣe jásìbì lẹ́gbẹ́ sọ̀rọ̀? Kẹ̀wé àwọn tó wọ́n fi jẹ́sìbì sọ̀rọ̀ ṣàtì àti máa jáde. Ṣé o ní kẹ́lá, èmi ṣe tí a ní, kó tó fi kàmẹ́rẹ́ lè yẹ́kìsà. Ṣútúwù àwọn wà ní ìkọlọ́mú mi ò gbogbo tí mo sọ ò. Wọ́n ní tọ̀, àwọn ṣé káàkù tẹ́bìrì tó wá sọ wípé kọ̀dà míàzì yìí aláwọ̀kú má ti jẹ̀mí àwọn olè ilẹ̀. Ṣé ó ti á ní nàá bẹ́ẹ̀ ni, àmọ́ lè àwọn olùyá ìsàmẹ́rì yìí, a wà ní àsìkò rẹ̀ ní ṣé káàkù nìkan dì ní ń sọ. Ọ̀rẹ́ mi ilẹ̀ àkìdà yìí. Ìkànnù.